ẹ wo ọmọ tó sí ojú Ọlọ́run dákòjọ́ dá fọmọ náà ẹ sámi fún ọmọ Adéọlá yẹ ó ṣe dáadáa tó sí ojú torí pé ńgbà tí ò tí ì sí ojú náà tẹ́lẹ̀ kò rẹpírẹsẹ́ǹtì ẹ̀há dáadáa ijó náà ní máa jó ọkùnrin ní máa lọ́mọ pẹ̀lú aṣọ ẹ̀há ìyẹn ni ìdójútì gan ètò ṣe ní ìsinyìí ló dáa wàláì kò nídìí káyà ká bu kò yẹ nídìí káyà ká ṣépèlé kódà mo tún fẹ́ fi tiẹ̀ fún gbogbo ẹ̀yin ẹlẹ́hà tẹ́ ẹ kù lórí TikTok tẹ́ ẹ máa jó ẹ̀yin ẹlẹ́hà tẹ́ ẹ máa lọ wájú eléré àríkẹwájú Pasuma náà ń jó ní ìtí ń jó afẹ́ fún gbogbo ẹ̀yin ẹlẹ́hà onímọ̀ràn ẹ lọ sí ojú ẹ sọmọ encourage ẹ ṣe bí Adéọlá Mọ́lá Muhammad gbogbo ẹlẹ́hà tó bá mọ̀ wípé kìí ṣe fún gbọ́ nǹkan yẹn yé ló ń fi ṣe àmọ́ àwọn ẹlẹ́hà tí ó fọ́ọ̀lù sí kàtígìrì yẹn o àkàmọ́ fàṣìkò wípé gbogbo ìran èèyàn tẹ́lẹ́hà ń ya látara wa pé ká bẹ̀rù Ọlọ́run ẹlẹ́hà alùsùnà ọwà àwọn bàbá wa zùmùrà wọn lẹ́lẹ́hà àwọn tẹ̀bùlíìgù wọn lẹ́lẹ́hà àwọn ẹlẹ́hà tí ó fọ́ọ̀lù sí nǹkan ya mọ̀ wọn o àwọn ẹlẹ́hà tí máa jó a mọ̀ wọn á dẹ̀rọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kọ̀sọ́díànù wọn ẹ̀yin bàbá arú àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá arú àwọn ẹlẹ́hà bẹ́ẹ̀ ẹ̀yin ọkọ arú àwọn ẹlẹ́hà bẹ́ẹ̀ á rọ̀ yín o á rọ̀ yín pé ẹni wọ́n sí ojú ntọ́ba Adéọlá yẹn ṣe dáa gan school máa withdraw yẹn náà university poly wọ́n máa withdraw student pé ọjọ́ ọ̀la ilé yẹn ò lè dáa nídìí studentship máa lọ lé yín ó sì ṣe exam ọ̀wọ́lé àìmọye ẹlẹ́hà tó yẹ ká pè ká wípé ṣí ojú ó pé wọn ò sọ pé bàbá bójú òní wọ náà náà àwọn ò sọ pé bàbá bójú ọ̀wọ́ náà náà so gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ń dá sọ́rọ̀ ẹ̀há yẹn tẹ́lẹ̀ ẹ̀há yẹn ṣe dandan ẹ̀mọ́ tẹ̀ ń sọ ni ẹ̀yin ò pé ìtẹ́ yìí gbà sí lọ́dọ̀ ti yín àwa kan gbà sí dandan lọ́dọ̀ ti wà ṣùgbọ́n kìí ṣe táwọn fọ́ọ̀sì àwọn ọmọ tiwa àwọn ìyàwó tiwa tẹ́ ra ìdùnnú àtayọ̀ làwọn ìyàwó tiwa àwọn ọmọ tiwa tẹ́ ra fi ń gbà lọ tiwa torí wọ́n gbọ́ yé kìí ṣe tá a fọ́ọ̀sì wọn kò dẹ́ ń ṣe emotion ló bá wọn débẹ̀ kò dẹ́ ń ṣe pé wọ́n fi ń wà kankan gbogbo obìnrin tó bá jẹ́ pé kí ló dé tó fi bojú nígbà tí ọ̀ṣọ́kọ mọ́ ọkọ tó wá padà rí wá ní ẹlẹ́hà ni mo fẹ́ fẹ́ tó bá lọ bojú yóò mọ̀ jó TikTok gbogbo obìnrin tó bá jẹ́ wípé àwọn bàbá rẹ̀ ní ẹni bàbá ẹ̀ á di ọ̀ṣẹ́ pé bọ́bá ẹ̀ yóò mọ̀ jó TikTok èèyàn ẹ̀ àkọ́ ló sọ pé kí ọ̀jẹ̀ ẹni tí ọ̀hẹ́ à ẹni tí wọ́n pátákì tí à ń jẹ́ ń bẹ́ o ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ yé ìmọ̀ràn wá fún gbogbo ẹ̀yin ẹlẹ́hà tẹ́ kù lórí TikTok yẹn ẹ̀yin náà pakítí mọ́lẹ̀ ẹ̀ sí ojú yín gbogbo ẹ̀yin àfá àwọn náà àti náà àfá tó wé láwà ní tí ń jó tẹ́lẹ̀ àná rẹ̀ sì ń jó wájú rẹ̀ tẹ́jọ́ ń jó tẹ́ ń pakú mọ́ gidi irú àfá yẹn náà yẹ kó tú láwà ní kúrò lórí irú ẹlẹ́hà náà yẹ kó sí bòjú pé èyẹ bojú ó sí kọ̀ọ̀ká burú kẹ̀kẹ́ bá Islam kò sì kó aburú kẹ̀kẹ́ bá ọkọ tó bá jẹ́ pé kìí ṣe fọ́fọ́ọ̀sì ìyàwó ẹ̀ kò kó aburú kẹ̀kẹ́ bá bàbá kẹ̀kẹ́ tó bá yẹ pé kìí ṣe fọ́fọ́ọ̀sì ọmọ ẹ̀gbẹ́ ha àwọn tí wọ́n bá mọ́ jẹ́ ń ṣe àwọn ìyàwó ẹni wọ́n rẹ̀ mọ́ wọn ìsì ojú dànù pọ̀ bá sí ojú yìí pé òní kúre èmi ló bò fún èmi kọ́ mo ní òbò mo ṣàlàyé fún ẹ ọgbọ́ yé ló fi lọ́yà wọ́n bá jẹ́ pé kọ̀ ìyàmọ́ lọ́dọ̀ rẹ kò lè tó bá yẹn ìbáwọn èèyàn kò nú ẹgbẹ́ kan bọ́ nú ẹgbẹ́ mi ìbáwọn èèyàn kò ní ọkọ kan bọ́ ní ọkọ mi ìbáwọn èèyàn kò nú ilé kan bọ́ nú ilé mi èèyàn wá kọ ẹ̀sìn ilẹ̀ sí ábí tó jẹ́ pé ẹ̀rọ àmọ́ wá rí pé ẹ̀yin mùsùlùmí kọ̀ tán níjọ́ tí wọ́n ń bẹ̀ ha àǹfààní kí ló ṣe fún Islam
àbùkù bẹ́ẹ̀ ní kó bẹ́ẹ̀ hà nígbà tó ló ń bẹ̀ hà ẹlẹ́yà tí ń gbé TikTok ẹlẹ́yà tí ń gbé ẹbọ wọn ló gbẹ́bọ ń bì kan wọn náà rí ó lọ dì mọ́ ìkan nínú àwọn olórin kan níjọ́ kan pẹ̀lú aṣọ ẹ̀há kó mọ̀ bójú kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ pé wà Adéọlá o ṣe ẹ bá ń kí ẹ ló ṣe o gbogbo irú rẹ̀ tẹ́ ẹ bá kù tẹ́ ẹ gbà pé ẹ̀há índọ́ọ̀lù yìí ẹ lọ bọ́ ẹ̀há ìmọ̀ràn ló fẹ́yìn TikTokers èyí tẹ́ fẹ́ ṣe blogger tẹ́ à ń dìstọ́bù yìí ẹ lọ bọ́ aṣọ ẹ̀há ẹ lọ bọ́ ẹ ṣojú